Ọdún 2012 ti ré kọjá báyìí, àmọ́ kì í ṣe ọdún táwọn èèyàn ìpínlẹ̀ Ògùn lè tètè gbàgbé rẹ̀ rárá nítorí àwọn iṣẹ́ ìdàgbàsókè aláràǹbarà lóríṣiríṣi tíjọba tó wà lóde báyìí gbé ṣe ní gbogbo ẹkùn ìdìbò àpapọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípínlẹ̀ Ògùn láàrin ọdún náà. Ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí ni ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti ṣe láàrin ọdún 2012 yìí, eléyìí tó jẹ́ ọdún àkọ́kọ́ ìjọba rẹ̀ lórí àlééfà ìjọba ìpínlẹ̀ Ògùn lẹ́yìn táwọn ọmọ ìpínlẹ̀ yìí yàn sórí àlééfà tán. Yorùbá bọ̀ wọ́n ní bí sátidé yóò ṣe rí àti àlàmísì láti mọ̀ ọ́. Ọ̀pọ̀ àwọn ará ìlú ló nígbàgbọ́ wípé àwọn iṣẹ́ takuntakun tíjọba yìí gbé ṣe láàrin ọdún 2012 yìí ló ti fi hàn gedegbe pé nǹkan ó túbọ̀ ṣẹnure fún ìpínlẹ̀ yìí. Ní kété tó gorí àlééfà ní ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti gbé ètò pàtàkì márùn rẹ̀ fún ìràpadà ògo ìpínlẹ̀ Ògùn jáde fáwọn èèyàn rẹ̀. Àwọn ètò náà ni ìpèsè ìmọ̀ ẹ̀kọ́ tó péye, ìpèsè ètò ìlera tó jọjú, ìgbélárugẹ ètò ọ̀gbìn àti àwọn ilé iṣẹ́ ńláńlá, ìpèsè ilé olówó pọ́ọ́kú àti ìṣàtúnṣe àwọn ìlú ńláńlá, ètò ìdàgbàsókè àwọn ìgbèríko wa, ìpèsè ohun amúlùdùn àti ìpèsè iṣẹ́ fún tolórí tẹlẹ́mù. Láfikún, ìjọba tún ń ṣiṣẹ́ takuntakun lórí àwọn ẹ̀ka mìíràn tí wọn ò sí lórí ètò yìí bí ètò ààbò, ọ̀rọ̀ àwọn obìnrin, ọmọdé, ọ̀dọ́ àti àwọn àkàndá ẹ̀dá lórí àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní kété tíjọba yìí gbé ètò ìṣúná ọdún 2012 lọ síwájú ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn ní oṣù kọkànlá ọdún 2011 táwọn ọmọ ìgbìmọ̀ sì gbà wọlé tí gómìnà náà sì buwọ́lù ní iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu lórí àwọn ètò tí wọ́n ti yà sílẹ̀ fún ìṣàtúnṣe àti ìṣàtúntò ìpínlẹ̀ Ògùn. Gómìnà Ìbíkúnlé Amósùn kò ṣàìmọrírì pàtàkì ìpèsè ètò ẹ̀kọ́ tó péye fáwọn ọmọ ìpínlẹ̀ Ògùn. Ìdí nìyí tó fi jẹ́ wípé owó ńlá ni ìjọba náà yà sọ́tọ̀ nínú ètò ìṣúná ọdún 2012 láti mú ìlọsíwájú bá ipò tí ìjọba rẹ̀ bá ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ògùn. Gbogbo akitiyan ìjọba yìí nídìí ètò ẹ̀kọ́ ló ti wá ń so èso rere báyìí o, tó sì jẹ́ wípé ọkàn àwọn òbí àti alágbàtọ́ ti balẹ̀ nítorí pé àwọn ọmọ wọn ní gbogbo ilé ìwé ìjọba alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ló ń jẹ àǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ tí ìjọba Amósùn ti bẹ̀rẹ̀ fún ìrọ̀rùn wọn. Eléyìí ti dín ìṣòro àwọn owó iléèwé kù báyìí. Gómìnà wá fi mọ̀ níbẹ̀ o, ìjọba tún ra àwọn ìwé ìkọ̀wé, èròjà ìkọ̀wé lóríṣiríṣi àti àwọn ìwé ìkẹ́kọ̀ọ́ lórí gbogbo àwọn iṣẹ́ táwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí ń ṣe nílé ìwé wọn, tó sì pín fún ìwúlò oníkúlùkù wọn fún ìlọsíwájú ìmọ̀ ẹ̀kọ́ wọn. Síwájú sí i, ní ọdún 2012 yìí kan náà níjọba tún ṣàgbékalẹ̀ ètò ìdánwò alájọṣepọ̀ fáwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama nípínlẹ̀ Ògùn láti fi mọ bí àwọn ọmọ náà ṣe pójú ìwọ̀n sí lẹ́nu ẹ̀kọ́ wọn, tó sì jẹ́ wípé gbogbo eléyìí ló ti ń so èso rere báyìí. Tẹ́ bá wo àwọn ọmọ wa tó ṣèdánwò WAEC, wọ́n ṣe dáadáa. Tá bá ní ká fi wo ìtàn ti ṣe sẹ́yìn, so àwọn tẹ́ bá dẹ̀ rí yẹn nǹkan tó jẹ́ pé ó jẹ́ achievement, tó jẹ́ nǹkan tí ìjọba lè yangàn lé lórí ni. Tẹ́ bá dẹ̀ tún wò, tẹ́ bá lọ gbọ́ àwọn model school wa tí a bẹ̀rẹ̀ 28 ni, but 15 la bẹ̀rẹ̀. Tẹ́ bá rí wọ́n ti dé stage tó jẹ́ pé wọ́n ti lọ dáadáa. Láti tún rí i dájú wípé àwọn òṣìṣẹ́ ilé ìwé ìjọba wọ̀nyí ń ṣiṣẹ́ wọn bó ti tó àti bó ṣe yẹ, lóòrèkóòrè ní iléeṣẹ́ tó ń rí sí ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ògùn ṣe àbẹ̀wò pàjáwìrì sáwọn ilé ìwé káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ Ògùn. Bákan náà, àwọn ìdánilẹ́kọ̀ọ́ lọ́lọ́kan òjọ̀kan ni gómìnà Amósùn lábẹ́ iléeṣẹ́ yìí tún ṣagbátẹrù rẹ̀ lọ́dún 2012 fáwọn olùkọ́ àti àwọn olùkọ́ àgbà ilé ìwé ìjọba láti tún fi dá wọn lóye àwọn ọ̀nà tí wọ́n tún bọ̀ lè máa gbà ṣiṣẹ́ wọn tí yóò tún fi dára ju tàtẹ̀yìnwá lọ. Àgbẹ̀yìn pé a tún ń kọ́ àwọn olùkọ́ wa, gbogbo wọn là ń ṣe, là tún kọ́, là ń túkọ́ láti make sure pé àwọn náà mọ bó ṣe bí nǹkan ṣe ń rí gàgàlẹ̀ tá wà nísìnyìí. So tẹ́ bá dẹ̀ tún wò ìdánwò unified examination wa náà ó lọ dáadáa bó ṣe yẹ kó lọ. Tẹ́ bá wo àwọn school wa, a kọ́ àwọn school tuntun ìyẹn sí àwọn existing school tó wà báyìí. A dẹ̀ tuntun àwọn kan ṣe fún wọn lága àti ìjókòó, gbogbo ẹ̀ ló ń ṣe. So tẹ́ bá wò rí pé nǹkan tí ìjọba ṣe
ní year 2012 ó pọ̀ gan-an ni tẹ́ bá tẹ̀ wò pé a tẹ̀ sustain ní ìwé ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ ọ̀fẹ́ tá à ń ṣe àwọn ọmọ wa ní ìwé tí wọ́n fi ń kàwé wọ́n lè tí wọ́n fi ń kọ́ wọ́n ní gbogbo nǹkan tí wọ́n need láti máa ṣe dáadáa ní ẹnu ẹ̀kọ́ wọn. nínú ọdún 2012 yìí náà ni ìjọba yìí tún fi ìbẹ̀rẹ̀ kíkọ́ iléèwé ti ìgbàlódé model school lélẹ̀ ní gbogbo ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípínlẹ̀ Ògùn tó sì jẹ́ wípé wọ́n ti báṣẹ́ dé ibi tó lápẹẹrẹ níbẹ̀. láfikún iléeṣẹ́ tó rí sí ètò ẹ̀kọ́ tún lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí láti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn òbí alágbàtọ́ àti àwọn olùkọ́ jákèjádò gbogbo àwọn iléèwé ìjọba alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama láti àwọn ìjọba ìbílẹ̀ 20 tó wà nípínlẹ̀ Ògùn. àfojúsùn ìpàdé yìí ni láti tún ṣàlàyé àwọn ètò ìjọba fún wọn kí wọ́n sì tún tan iná ìmọ́lẹ̀ sáwọn ọ̀rọ̀ tó dàbí wípé ó ṣókùnkùn sí wọn. bákan náà aya gómìnà ìyáàfin Olúfunṣọ́ Amósùn náà kò gbẹ́yìn nínú akitiyan àti mú ìlọsíwájú bá ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ògùn. nínú ọdún 2012 yìí kan náà ni ìyáàfin Amósùn ṣagbátẹrù ètò pàtàkì kan tí wọ́n pè ní ìgbélárugẹ àwọn akẹ́kọ̀ọ́ oníwèé mẹ́wàá ilé ẹ̀kọ́ girama nípínlẹ̀ Ògùn. lábẹ́ ètò náà wọ́n mú àwọn akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan láti gbogbo ìjọba ìbílẹ̀ 20 tó wà nípínlẹ̀ Ògùn tí wọ́n gbégbá orókè níbi èsì ìdánwò ìparí ẹ̀kọ́ wọn èyún ni WAEC. àwọn akẹ́kọ̀ọ́ náà ni aya gómìnà kó pọ̀ tó sì fún wọn láǹfààní láti rin ìrìn àjò lọ sílùú ọba fún ètò pàtàkì àwọn aṣíwájú ọlọ́sẹ̀ kan láì san kọ́bọ̀. ìdí ni pé a fẹ́ kí gbogbo àwọn ọmọ wa kó máa ṣe dáadáa nínú ẹ̀kọ́ wọn. a wá wò pé tá a bá fètò kan sílẹ̀ tó ń wò lójú pé èmi náà lè lò nínú ètò yìí á mú wọn láti máa káràmásìkì mọ́ ìwé kíkà wọn. It's a motivating program láti motivate àwọn tó kù ni pé òótọ́ mà ní àwọn tó máa ṣe dáadáa ní ìtò kọjá nǹkan báyìí náà ṣe fún wọn jẹ́ kémi náà kí n gbìyànjú kí n lè ṣe dáadáa nínú ìwé kíkà mi. pẹ̀lú gbogbo eléyìí ìjọba sì tún nígbàgbọ́ wípé pẹ̀lú ìdúróṣinṣin ìjọba yìí láti mú gbogbo ìlérí rẹ̀ ṣẹ àti àdúrótì àwọn ará ìlú ìpínlẹ̀ Ògùn gbogbo àwọn iṣẹ́ tíjọba ti bẹ̀rẹ̀ ní ọdún 2012 yìí ni yóò parí tí yóò sì tún tẹ̀síwájú nínú iṣẹ́ àti ìṣàtúnṣe ìpínlẹ̀ yìí ní pàápàá jùlọ lórí ẹ̀ka ètò ẹ̀kọ́ tí ìpínlẹ̀ yìí ti fìgbà kan jẹ́ ìlú mọ̀ọ́kárí. tẹ́ bá rí àwọn government technical colleges wa náà a fẹ́ tún wọn ṣe kán di ìgbàlódé 8 la ní a fẹ́ make sure gbogbo ẹ̀ ó ń lọ dáadáa secondary school wa náà àwọn equipment àwọn lab àwọn tó ń ṣe science a fẹ́ make sure pé ó wà àwọn tó wà àwọn kan ò ní àwọn kan tó dẹ̀ wà kò dáa mọ́ gbogbo ẹ̀ la fẹ́ la máa tún ṣe even tertiary institution wa náà a máa monitor àwọn afẹ́ rí pé wọ́n ń ṣe nǹkan tó yẹ kán ṣe dáadáa so wọlé la fẹ́ ṣe. láàrin ọdún 2012 tó kọjá yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò nílé iṣẹ́ tó rí sí ètò ọ̀gbìn gbéṣe fún ìdàgbàsókè ẹ̀ka ètò ọ̀gbìn àti ìlọsíwájú àwọn àgbẹ̀ ní gbogbo ìjọba ìbílẹ̀ 20 tó wà nípìnlẹ̀ yìí. àwọn èso ọ̀gbìn lóríṣiríṣi ní ìjọba ìbíkúnlẹ̀ Amósùn lábẹ́ ilé iṣẹ́ náà tún pèsè fáwọn àgbẹ̀ lówó pọ́kú láti lọ gbìn kí wọ́n sì jèrè. lára wọn láti rí èso ọ̀gbìn kòkó eléyìí tí wọ́n pín fún àwọn àgbẹ̀ ní oṣù karùn-ún ọdún 2012 ní owó tí kò ní wọn lára láti lọ gbìn sí oko wọn. bákan náà ìjọba gómìnà Amósùn tún gbé owó àdéhùn alájùmọ̀ṣepọ̀ tirẹ̀ kalẹ̀ eléyìí tó jẹ́ 500 mílíọ̀nù náírà láti lè fi kún 500 mílíọ̀nù náírà tí ìjọba àpapọ̀ náà gbé kalẹ̀ tí gbogbo rẹ̀ jẹ́ bílíọ̀nù kan náírà fún àǹfààní àwọn àgbẹ̀. ní ọdún 2012 yìí kan náà ni ìjọba bẹ̀rẹ̀ pínpín owó náà fáwọn àgbẹ̀ lábẹ́ abala kìíní ètò ẹ̀yáwó náà lẹ́yìn tí wọ́n ti ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ fún wọn lórí bí wọ́n ṣe lè ṣe àmúlò owó náà kí wọ́n lè jẹ èrè tó dára níbẹ̀. síwájú sí i ìjọba ìpínlẹ̀ Ògùn tún ra àwọn irinṣẹ́ oko ìgbàlódé lọ́lọ́kan òjọ̀kan fún àǹfààní àwọn àgbẹ̀ wọ̀nyí. àfojúsùn ìgbésẹ̀ yìí ni láti ran àwọn àgbẹ̀ lọ́wọ́ kí wọ́n lè máa ṣàmúlò àwọn irinṣẹ́ ìgbàlódé yìí fún iṣẹ́ oko wọn eléyìí tí yóò tún mú kí iṣẹ́ oko tún rọrùn sí ju tàtẹ̀yìnwá lọ. nínú ọdún 2012 ojúṣe tiwa nǹkan tó yẹ ká máa ṣe ni pé ká make sure pé oúnjẹ pọ̀ lóríṣiríṣi káàkiri fáwọn èèyàn nígbà tí oúnjẹ bá pọ̀ tí ó bá pọ̀ kò ní wọ́n gógó inú àgbẹ̀ náà á dùn inú àwọn èèyàn tó ń rà náà á dùn wọ́n á rí i pé ìjọba ń dá sí ọ̀rọ̀ wọn. nínú ọdún 2012 a ṣe èyí tó pọ̀ nínú àwọn nǹkan tó yẹ ká ṣe yẹn
a dẹ̀ ti ń rí èsì ẹ̀. Ọdún tá a dẹ̀ wà yìí ó tún máa dáa ju tèṣí lọ. Nínú ọdún 2012 yìí kan náà ní ìjọba ìpínlẹ̀ Ògùn tún bẹ̀rẹ̀ iṣẹ́ kíkọ́ àwọn oko ìgbàlódé láwọn ẹkùn ìdìbò mẹ́tẹ̀ẹ̀ta ní ìpínlẹ̀ Ògùn. Eléyìí ló bẹ̀rẹ̀ ní Awòwò lábẹ́ ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ Ògùn Central. Iṣẹ́ ń lọ lọ́wọ́ lórí eléyìí. Farm settlement tó wà ní Òwòwò yẹn ìyẹn dẹ̀ jẹ́ ẹyọ kan nínú bíi mẹ́ta tí ìjọba ti sọ pé ká ṣe. Nǹkan tí à ń try àti ṣe níbẹ̀ ni pé ká mú àwọn ọ̀dọ́ ká mú wọn wá sí ètò ọ̀gbìn, nítorí a rí pé a lot of them ti sá lọ. Kọ́ máa lọ gbé Èkó, kọ́ máa gbé Abẹ́òkúta, kọ́ máa gbé Ìbàdàn, kọ́ máa gbé Ìjẹ̀bú Òde, kò sẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ oko mọ́. Ṣùgbọ́n a wá rí pé òkè o, tá a bá fi gbogbo nǹkan táwọn ọ̀dọ́ fẹ́ sí bí kan lójú kan náà, á wù wọ́n láti wá síbẹ̀, láti máa gbébẹ̀, láti máa ṣiṣẹ́ oko. Bó ṣe ń ṣe káàkiri gbogbo àgbáyé náà nìyẹn. So Ọlọ́run dẹ̀ wá bá wa ṣe, Excellency gbà pẹ̀lú wa. Nǹkan tó fà náà nìyẹn. Àwọn ilé yẹn wọ́n ti kọ́ wọn tán, wọ́n ti fẹ́ kọ́ wọn tán sìn. Àwọn ọmọ yẹn máa tó kó lọ síbẹ̀. Gbogbo nǹkan tó máa gbé ohun ọ̀gbìn o, nǹkan tó máa fi ṣe adìyẹ, nǹkan tó máa ṣe ẹja, gbogbo ẹ̀ ti wà níbẹ̀. Nítorí pé a rí pé àwọn àgbẹ̀ gbogbo wọn ti darúgbó tán. Ọmọdé ò fẹ́ ṣiṣẹ́ yẹn mọ́, a dẹ̀ need àwọn ọmọdé láti attract wọn sí. Lábẹ́ àfojúsùn mímú ìlọsíwájú bá ètò ọ̀gbìn ni láti tún lè rí i dájú wípé àwọn ilé-iṣẹ́ tún ń gbèrú sí i. Nítorí náà ní ìbẹ̀rẹ̀ ọdún 2012 yìí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ṣagbátẹrù ìpàdé àpérò ńlá àwọn olùdáṣẹ́sílẹ̀ ọlọ́jọ́ méjì. Wọ́n ṣe eléyìí láti fi ṣe àfihàn àwọn ohun mèremère tí Elédùà fi jíǹkì ìpínlẹ̀ Ògùn àti àwọn àǹfààní tí kò lẹ́gbẹ́ tí ìpínlẹ̀ náà ní fáwọn olùdáṣẹ́sílẹ̀ láti lè fa ojú wọn mọ́ra láti wá dá iṣẹ́ sílẹ̀ nípínlẹ̀ Ògùn. Ìpàdé àpérò ọ̀hún tó jẹ́ àkọ́kọ́ irúfẹ́ rẹ̀ nípínlẹ̀ Ògùn ní àwọn èèyàn jàǹkànjàǹkàn àti àwọn tọ́rọ̀ kàn nílẹ̀ yìí àti lókè òkun péjúpésẹ̀ sí, tí gómìnà kò sì fìkan pé méjì lórí èròǹgbà ìjọba rẹ̀ láti fààyè gba àwọn olùdáṣẹ́sílẹ̀ fún ìlọsíwájú ìpínlẹ̀ Ògùn. Alákòóso ètò ọrọ̀ ajé àti ọ̀rọ̀ àwọn ilé-iṣẹ́ nípínlẹ̀ Ògùn Ọ̀túnba Bímbọ́lá Hashiru ṣàlàyé síwájú sí i lórí èròǹgbà ìpàdé àpérò náà. Buhari àpẹẹrẹ oríṣiríṣi àwọn industries oríṣiríṣi láti òkè òkun láti ìlú wa ń bí wọ́n ti wá. Mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn bíi over 1,000 náà wá, bẹ̀tà wá fẹ́ àwọn tó jẹ́ olóòtítọ́ tó fẹ́ ṣe. Nísìnyí a ti identify about 54 of them. Tàdé ti ń fún wọn lẹ̀ tán ti lọ́n wọlé wọn tán ti ń san àwọn míì ti ń san owó nu wọn. Ìgbà tó bá máa tó bí ọdún kan sọ́dún méjì ẹ bẹ̀rẹ̀ sí ní gbogbo àpẹẹrẹ oríṣiríṣi nǹkan táwọn ti ṣe ó dẹ̀ ṣe láti rí nìyẹn. So gbogbo yẹn a mọ̀ pé bí n ta ṣe yẹn o ó bójúmu ó dẹ̀ pé wa. Ní báyìí ilé-iṣẹ́ ńláńlá 54 ni wọ́n ti fìfẹ́ hàn láti wá dá iṣẹ́ sílẹ̀ nípínlẹ̀ Ògùn. Nítorí náà ìjọba ti ń gbáradì fún wọn pẹ̀lú gbígbé àwọn ìgbésẹ̀ kan bíi líla ọ̀nà tó lọ sí ibùdó ìdáṣẹ́sílẹ̀ ní oníjọ̀gànjọ̀gàn eléyìí tí wọ́n ti parí báyìí. Láti tún wá pèsè ìrànwọ́ fáwọn olókoòwò kéékèèké àti àwọn ọ̀dọ́ tí kò níṣẹ́ lọ́wọ́ nípínlẹ̀ Ògùn. Ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn lábẹ́ ilé-iṣẹ́ tó ń rí sí ètò ọrọ̀ ajé àti ọ̀rọ̀ àwọn ilé-iṣẹ́ nípínlẹ̀ yìí pẹ̀lú àjọṣepọ̀ ilé ìfowópamọ́sí Bank of Industry ti gbé bílíọ̀nù kan náírà kalẹ̀ gẹ́gẹ́ bí owó ẹ̀yáwó fáwọn èèyàn wọ̀nyí láti lè tún mú ìlọsíwájú bá ọrọ̀ ajé wọn. Nínú ọdún 2012 yìí kan náà ni gómìnà Amósùn ti bẹ̀rẹ̀ sí ní pín owó náà fáwọn tó jẹ àǹfààní yìí. Ní ọdún 2012 yìí kan náà ni ilé-iṣẹ́ yìí tún bẹ̀rẹ̀ sí ní gbógun ti àwọn ajíkùsàwà. Ìwà àwọn èèyàn wọ̀nyí eléyìí tó lòdì sófin ń ṣe àkóbá gidi fún àyíká wa tó sì tún léwu fún àlàáfíà àwọn ará ìlú. Ìdí nìyí tí ilé-iṣẹ́ náà kò ṣe fọwọ́ yẹpẹrẹ mú àti wáwọ́ ìwà aláàbí náà wọlẹ̀ nípínlẹ̀ Ògùn. Ìgbésẹ̀ ìjọba náà ti ń so èso rere báyìí. Àwọn èèyàn kan wọ́n ti gbéjọba wọn ti gbé sọ́wọ́ ara wọn, wọ́n ti ẹ̀rú owó dẹ̀ wà ń bẹ̀ wọ́n kàn ń pawó ni wọ́n dẹ̀ rí pé kíní wọ́n máa wálẹ̀. Àwa rí pé kọ́mítì Mìrẹ́mkò tó yẹ kó máa ṣiṣẹ́ yẹn kò ṣiṣẹ́ yẹn nítorí àwọn tí ìjọba tó wà níbí báyìí tó ń represent ìjọba lógún state àwọn ló kàn ń ṣe tó wọ́n tó ń fún láàyàn ní license. Àwa rí pé èèyàn kan lè jókòó sàbújá kó fún èèyàn kan ní ìwé pé kó lọ máa wálẹ̀ lẹ́yìn ilé tèmi nígbà tí ò mọ̀ nǹkan tó wà ń bẹ̀. A rí pé àwọn tó ń ṣe kí ìyẹn ní ìjọba fi ní aláàtì ní Mìrẹ́mkò láti wà láàrin àwọn méjèèjì tó máa ṣe ojúṣe ìjọba Ògùn àti ìjọba ti gbogbogbò. Nígbà táwa rí àwa rí pé àwa náà láti tẹpá mọ́ṣẹ́ yẹn lábẹ̀rẹ̀ sí lọ mú àwọn tó ń walẹ̀ tó ń ṣe kíní yẹn. Wọ́n dẹ̀ ti wá rí pé ìjọba ilé yìí o wọ́n rí pé ìjọba yóò ń ṣe kó hàn ṣeré o àti mú àwọn èèyàn àti tì wọ́n mọ́lé àti gba mọ́tò wọn àti seize àti charge wọn wọ́n dẹ̀ ti rí pé kò sí bẹ́ẹ̀ so ó ti ń reduce díẹ̀díẹ̀.
síwájú sí i lábẹ́ iléeṣẹ́ yìí ọwọ́ àtúnṣe ìjọba tún ti ba àwọn ọjà káàkiri ìpínlẹ̀ Ògùn. Lára àwọn ọjà tó jẹ àǹfààní iṣẹ́ àtúnṣe yìí lábẹ́ abala kìíní ètò yìí ni ọjà ọba Alípẹ̀dé ní Kútọ̀ lábẹ́òkúta, ọjà ìta Òsú nílùú Ìjẹ̀bú Òde àti ọjà ńlá Ṣàgámù. Awọ ọjà wa àrípẹ́ ọjà wa ò bójúmu. Táwọn èèyàn bá lọ́bẹ̀ wọn ò lè lo ilé ibi tó ti máa gbọ̀nsẹ̀ tó máa ṣe gbogbo ẹ̀ wọ́n ní 46 wọ́n ti ẹ̀ lò wọ́n ti tipa gbogbo ẹ̀ ti bàjẹ́ gbogbo yẹn láti túnṣe sí. Tẹ́ bá dé Lípẹ̀dé market ẹ lè lo toilet kẹ́ flush àti gbé bọ́ọ̀wù síbẹ̀ àti gbé tank síbẹ̀ gbogbo ẹ̀ dẹ̀ ń ṣiṣẹ́. Ìta Òsù níjẹ̀bú Òde tẹ́ bá débẹ̀ ó dàbí disco hall ni kò sí nọ́mbẹ̀ gbogbo ẹ̀ dúdú àti ṣe gbogbo bẹ̀ yẹn. Nísìnyí toilet yẹn àti kó gbogbo ẹ̀ lẹ̀ 60 ló wà ń bẹ̀. Nísìnyí second phase ọmọ àtún yẹn náà ṣe Ṣàgámù international market ìyẹn náà àwọn èèyàn ti sá kúrò mbẹ̀ gbogbo yẹn ò dá mọ́ gbogbo yẹn láti ń túnṣe lọ́wọ́ ń sìn. Alákòóso sọ̀rọ̀ lórí àwọn ìṣòro tí ilé-iṣẹ́ náà ń kojú lórí akitiyan rẹ̀. A ní wàhálà nípa àwọn tó ń gbowó owó ọ̀nà tó ń gbowó lọ́wọ́ àwọn onímọ́tò tó ń kọjá owó yẹn wọ́n kàn ń gbà àwọn kò sápò ni. Àwa fi àwọn ọ̀nà láti dá gbogbo àwọn kìnìyẹn dúró àfi síbẹ̀ so ìyẹn ti wá reduce nsìn. A lè má lè get 100% but à ń débẹ̀ díẹ̀díẹ̀ nígbà tá a bá máa fi máa dé stage kan wọ́n á mọ̀ pé nǹkan tá a láti ṣe rèé o àwọn náà dé máa ṣe nǹkan tá a fẹ́ kàn ṣe. Bákan náà iléeṣẹ́ yìí tún ṣe ètò lóríṣiríṣi fún ọdún 2013 láti mú ìlọsíwájú bá ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ Ògùn. Gbogbo àwọn iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn ló ní ètò lóríṣiríṣi tí wọn yóò gbéṣe ní ọdún 2013 láti lè mú àfojúsùn ìjọba yìí láti ṣàtúnṣe àti àtúntò ìpínlẹ̀ Ògùn dòhun. Bó tilẹ̀ jẹ́ wípé ọdún 2012 ti rí kọjá báyìí, àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn kò ṣàìmọ̀ rírì iṣẹ́ takuntakun tíjọba tó wà lóde yìí ti gbé ṣe jákèjádò gbogbo ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípìnlẹ̀ yìí láàrin ọdún tó kọjá. Gbogbo ẹ̀ka ìdàgbàsókè látòrí ètò ẹ̀kọ́ dé ti ètò ìlera, ètò ọ̀gbìn, ètò ìgbélárugẹ àwọn olókoòwò kéékèèké, ìdàgbàsókè àwọn ìlú ńláńlá, ìpèsè ohun amúlùdùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ó ti rí ọwọ́ ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn. Nítorí náà kò jẹ́ ìyàlẹ́nu wípé àwọn èèyàn ìpínlẹ̀ yìí kún fún ọpẹ́ àti ìdùnnú fáwọn ètò ìlọsíwájú lóríṣiríṣi tíjọba